Ẹ káàbọ̀ sórí ètò wa ètò yín bọ́jọ́ ti ń dalẹ̀. Èmi náà ni akọ́ṣẹ́mọṣẹ́ àpò ògùn yín Gbọ́láhàn Fàbí tí à ń pè ní GB láti àjọ MOPCARE fún àwọn àgbà. À ń tẹ̀síwájú lórí àwọn nǹkan ìwà ìṣe àti èròǹgbà tí ó lè sọ wá di ogbó lọ́nà tí ó tọ́, tí ó lè máa ṣokùnfà kí okun ara máa joro láìpẹ́ ọjọ́, tí ó lè máa jẹ́ kí ọjọ́ ara kí ó tètè gbó ju ọjọ́ orí wa lọ. Bíi wípé kí ọjọ́ orí àgbàlagbà wa kan jẹ́ 60 ọdún 60 years, ṣùgbọ́n kí ọjọ́ ara rẹ̀ kí ó dàbí ti ẹni 70 ọdún 70 years. Eléyìí wọ́pọ̀ díẹ̀ láàrin àwọn èèyàn wa. Ìkíní ni àìlámójúkúrò. Àìlámójúkúrò máa ń kó bá púpọ̀ nínú àwọn àgbàlagbà wa. A ti mẹ́nu bà ní ráńpẹ́ tẹ́lẹ̀ rí, ṣùgbọ́n ẹ jẹ́ ká fẹ́ lójú sí i. Àìlámójúkúrò pín sí ọ̀nà méjì. Ìkan nípa ti ara, ìkejì nípa ti ọkàn. Àpẹẹrẹ àìlámójúkúrò ti ara ni kí àgbàlagbà kúndùn omi tútù mímu lápọ̀jù tí ó máa tutù débi wípé a máa kọni léyín. Àwọn mìíràn á sì máa ṣí ẹ̀rọ amúlétutù, á sì máa ṣí ilẹ̀ ya ní gbogbo ìgbà. A ò ní wípé ẹ̀rọ amúlétutù ò dára o tàbí májèlé ni omi tútù o, ṣùgbọ́n lílò wọn lápọ̀jù kò tọ́. Kì í ṣe gbogbo àgbàlagbà ni ó bá lára mu, pàápàá àwọn tí kò mọ̀ lára látilẹ̀ wá. Àwọn kan béèrè wípé kí wá ló dé bí àwọn bá ń gbé òkè òkun ńkọ́? Ẹ ṣé. Àwọn tí ó ń gbé òkè òkun ní oríṣiríṣi ọ̀nà tí wọ́n fi ń yá ooru sí ara wọn kí òtútù yìí bá máa pọ̀ ju bí ó ṣe yẹ lọ kí wọ́n máa kó bá wọn, láti ọwọ́ aṣọ tí wọ́n ń wọ̀ àti ẹ̀rọ amúlégbóná lóríṣiríṣi tí wọ́n ń lò. Àfikún ọ̀rọ̀ mi yìí ni pé Ọlọ́run dá ara wa láti máa ní àyípadà sí agbègbè wa lọ́nà tí ó fi lè fún wa ní àlàáfíà. Irú tí òtútù bá ń mú bí ó bá ti ń pọ̀ jù, a ó rí i pé ara wa lè máa ṣàìdédé gbóná díẹ̀ ju tẹ́lẹ̀ lọ. Ìgbà mìíràn fún àwọn mìíràn, ẹ rí i pé ẹsẹ̀ wọn àti ọwọ́ wọn á kàn máa dédé máa tutù. Ìyí ta wá lólobó wípé kí ni ara wa ń ṣe àyípadà, kí àwa náà ṣe kí ni, kí a wá nǹkan ṣe. Bí ẹranko ọ̀gá ṣe ń pa àwọ̀ ara rẹ̀ dà sí agbègbè rẹ̀ fún ìdáàbòbò, bẹ́ẹ̀ náà ni ara wa náà ṣe ń ṣe àyípadà. A mọ̀ wípé aṣọ aláṣọ lọ̀gá ń wò. Ṣùgbọ́n àwa tí à ń gbé inú ooru ń bí tí ara wa ti ṣe àyípadà sí ìgbà ooru, tí ẹ wá ṣí ẹ̀rọ amúlétutù ẹ ṣílẹ̀ sí ara lọ́nà tí ó pọ̀ jù. Ilé kó bá àwọn àgbàlagbà kan, kì í ṣe gbogbo wọn, ṣùgbọ́n ṣá ẹni kan ló mọ̀. Àfàìmọ̀ kí ohun ẹni mọ̀ jẹ kí ó má ṣekú pani, kí ó má fa àìlera tí ò tọ́, kí ó má sọ ẹni di arúgbó ọ̀sán gan láìpẹ́ ọjọ́. À ń fi sùúrù ṣe àwọn àlàyé yìí nítorí pé ara yàtọ̀ sí ara, ó yàtọ̀ o. Ìrírí wa fi hàn wípé ara ríro, ara dídùn ní àgọ́ ara ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbàlagbà ó máa ń jẹ́ látàrí àwọn ọ̀nà báyìí. Lórí àìlámójúkúrò nípa ti ara ní ọ̀nà àṣìwà ní ti àwọn àgbàlagbà wa tí ó lè sọ ènìyàn di ogbó láìpẹ́ ọjọ́. Àwọn àgbà mìíràn máa ń mu ọtí, yálà bóyá ọtí ẹlẹ́rìndòdò ni o tàbí ọtí tí à ń pè ní alcohol. Àwọn kan àti ẹ̀sà sí abẹ́ àgbo, wọ́n ní àgbo ọlọ́tí ni àwọn mu, kì í ṣe wípé àwọn kan dédé ṣàìdédé mú ọtí. Ṣùgbọ́n ṣáà mọ̀ wípé kò ń ṣe wípé àgbo yẹn ló fẹ́ mu, ọtí tó wà nínú ẹ̀ gangan ni ó wù wọ́n mu. A fi sùúrù o. Àìlámójúkúrò nípa ti ara ó kọjá lórí àwọn nǹkan tí a sọ yìí nìkan. Kódà àwọn nǹkan tí ó ṣe ara láǹfààní fún ẹlòmíràn nígbà mìíràn ó lè jẹ́ èèwọ̀ àgbàlagbà mìíràn. Èèwọ̀ tó jẹ́ pé ó ṣẹ̀ṣẹ̀ ìbẹ̀rẹ̀ ní tí ó ṣẹlẹ̀ rí tẹ́lẹ̀. A ti rí àgbàlagbà tí ó jẹ́ wípé òróró olóòórùn dídùn ara tí à ń pè ní lọ́fíńdà tí wọ́n ti ń lò fún ọjọ́ pípẹ́, òun ló wá bẹ̀rẹ̀ sí ní fi wọn nímú tí ó bẹ̀rẹ̀ sí í ṣe àìsàn fẹ̀kẹ̀fẹ̀kẹ̀ sí ara wọn tí ó di pé wọ́n máa sí ní gbogbo ìgbà ní bí ọjọ́ wọn ṣe ń dalẹ̀. Àti rí àwọn mìíràn tó jẹ́ wípé oúnjẹ bí ẹ̀bà tí wọ́n ti ń jẹ látẹ̀yìnwá ni ó wá bẹ̀rẹ̀ sí ní dà wọ́n láàmú bí ọjọ́ wọn ṣe ń dalẹ̀ sí. Àwọn mìíràn hàn gbọ́dọ̀ fi omi tútù wẹ̀ nítorí wọ́n ṣàkíyèsí wípé ara wọn ti ń kọ̀ ọ́ lọ́nà kan tàbí òmíràn. Àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni ó yẹ kí a fi ọkàn sí láti máa ṣọ́ bí ọjọ́ wa ṣe ń dalẹ̀ sí kí a lè ní àmójúkúrò tí ó yẹ. Ẹ jẹ́ kí a dá tọ́mì díẹ̀. Nítorí ọ̀la ṣe rere, nítorí ọ̀la ṣe rere, ìwà ọ̀rẹ́ mi nítorí ọ̀la ṣe rere, ìwà ọ̀rẹ́ mi nítorí ọ̀la ṣe rere.
ṣe rere nítorí ọ̀la ṣe rere ìwọ ọ̀rẹ́ mi nítorí ọ̀la ṣe rere ìwọ ọ̀rẹ́ mi nítorí ọ̀la ṣe rere. lórí ètò bọ́jọ́ tí ń dalẹ̀ àti ń kàn sí yín èmi apogun yín náà ní Gbọ́láhàn Fábíyì tí à ń pè ní GB náà ni ó ń bá yín sọ̀rọ̀ láti àjọ Mopcare fún àwọn àgbà. apá kejì àìlámójúkúrò ní ti ọkàn. àpẹẹrẹ eléyìí ni wípé kì í ṣe gbogbo ìjà ni ó tọ́ sí àgbàlagbà láti jà. bí ẹ̀gbọ́n bá ṣe ń dé a máa ń yógun jà ni. kì í ṣe gbogbo ọ̀rọ̀ ni ó tọ́ ni ó yẹ kí àgbàlagbà máa dá sí. kí a má bàa kó àyà wa sókè lọ́nà tí ó tọ́. léyìí á ràn wá lọ́wọ́ lọ́pọ̀lọpọ̀ pàápàá láti dẹ́kun ariwo tàbí asọ̀ tí ó tọ́ àti láti lè dẹ́kun àrùn ìfúnpá gíga, àìlèsùn, orí fífọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ìkóra ẹni ní ìjánu ó ṣe pàtàkì fún àwọn àgbàlagbà wa. oògùn ìlera gan-an ni. ariwo gèè ní gbogbo ìgbà kò bu ìkún àgbàlagbà o. fún àwọn mìíràn kòókò jọ̀ọ́jọ̀ọ́ ó ti pọ̀ jù. àwọn mìíràn kẹ̀dẹ̀rẹ́ èrò ọkàn wọn ó ti pọ̀ ju bó ṣe yẹ lọ. ẹ máa bá wọn sọ̀rọ̀ báyìí ní Abẹ́òkúta ọkàn wọn ti dé Kaduna. àwọn kan kàn máa wò súú nítorí ọkàn wọn ti rìn jìnnà. a gbọ́dọ̀ máa kóra wa ní ìjánu nínú ọkàn wa, nínú ètò èrò wa tó dẹ̀ tún lè kó bá èròǹgbà wa. àti mẹ́nubà ọ̀rọ̀ yìí rí o. wọ́n á ní báwo ni àwọn ṣe máa ṣe, ọ̀nà owó ni àwọn máa gbé gbà, lágbájá ńkọ́, tàmẹ̀dù ńkọ́, ọmọ mi ńkọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. pẹ̀lẹ́pẹ̀lẹ́ lọ́wọ́ yín o. tí ẹ bá di ojú lẹ́nì tí ẹ fi ilẹ̀ ṣaṣọbúra aláyé aṣayé o. àwọn tí ẹ rò wípé bóyá tí wọn bá rí yín ayé wọn á parẹ́ nǹkan kan ò ní ṣẹlẹ̀ sí wọn, kọ́kàn ò ní ṣe wọn. ìyanu á ṣẹlẹ̀, Olúwa gbé ìrànlọ́wọ́ dìde fún wọn. ṣùgbọ́n ṣá báwo ni ò bá ṣe dáa tó kí ìyanu yìí ṣẹlẹ̀ lójú ẹ̀mí yín. yẹn ò ní wípé kí a má wúlò fún àwọn ará wa o. ní o dẹ̀ ní wípé ká má kára máa sí kí àwọn ọmọ wa, àwọn ará àti olùjúlùmọ̀ wa o. ṣùgbọ́n a gbọ́dọ̀ máa tẹ̀ ẹ́ jẹ́jẹ́. ẹni rọra pé rà òun náà ní òrí fún ẹ òun. ká má fi èrò ti ọjọ́ tí ò ní dá lọ́lárú. ìwọ̀nba là ń ṣe nǹkan ẹ lámójúkúrò nínú ètò èrò àti èròǹgbà yín. nǹkan tí agbára yín ò bá ká lónìí ẹ fi sílẹ̀ di ìgbà tí Ọlọ́run ó ṣe àǹfààní tí ẹ máa lè ṣe. àwọn kan á ní wípé kí ni ká ti wí, kí ni ká ti sọ, kí ni ká ti gbọ́, ṣé mi nìkan ni. ẹ ṣe sùúrù o, kò sóhun tuntun lábẹ́ ọ̀run. ẹ ṣe bí o ti mọ bí ẹlẹ́wà àṣàpọ̀n. máa fi ìtàn ẹlẹ́wà àṣàpọ̀n yìí máa fi káàdì ètò yìí máa fi ṣàlàyé fún wa. orúkọ ṣàpọ̀n ní Abẹ́òkúta wá láti ọ̀rọ̀ tí à ń pè ní ṣe àpọ̀n lóore. ìyẹn ni wípé àwọn ọ̀dọ́ tí wọ́n ti láya wọn là ń pè ní àpọ̀n. àwọn ni wọ́n fi sọ orúkọ ibi tí à ń pè ní ṣàpọ̀n lábẹ́òkúta yìí. oore tí wọ́n ṣe wọ́n ni wípé oúnjẹ jíjẹ oríṣiríṣi àti ọtí mímu àti ọtí fàájì ni ó pọ̀ lóríṣiríṣi níbẹ̀. obìnrin ẹlẹ́wà kan ń ta ẹ̀wà pépélé ló ń ta o ní ṣàpọ̀n. yìí ni ẹ̀wà tí wọ́n máa ń fi ata ọbẹ̀ sórí rẹ̀. ẹ̀wà rẹ̀ dùn tó bẹ́ẹ̀ gẹ́ pé àwọn ènìyàn jankan-jankan máa ń rán ẹ̀wà lóríṣiríṣi láti wá ra oúnjẹ lọ́dọ̀ rẹ̀. àmọ́ ṣá àwọn alájẹjù kan bẹ̀rẹ̀ sí ní jẹun ju owó àpò wọn lọ lọ́dọ̀ tiẹ̀. ìgbà tí wọ́n fẹ́ dá ẹlẹ́wà yìí ní gbèsè ni ó bẹ̀rẹ̀ sí ní fi yé wọn wípé òun ò ta àmì mọ́. ọ̀nà tí ó gbégbà ni wípé bí oníbàárà bá ti wá ó bá ti àjò owó tó mú dání lọ á wí fún wọn wípé ṣe bí ó ti mọ. òun náà bẹ̀rẹ̀ sí ní dín ẹ̀wà tí ó ń sèkù. ó dínkù sí agbada ẹ̀wà ńlá kan, ó máa ń sèjù yẹn lọ tẹ́lẹ̀. ibi tí ó bá tán sí náà ni ó tán sí. bí wọ́n bá béèrè wípé kí ló dé tí ẹ̀wà tí ó sè ò ṣe pọ̀ ju nǹkan tó sè lọ, á dá wọn lóhùn pé mò ń ṣe bí mo ti mọ ni o. ẹ jẹ́ káwa náà fi èyí kọ́gbọ́n, ká fi ṣàṣekọ́gbọ́n. tó èmi akọ́ṣẹ́mọṣẹ́ àpòògùn yín Gbọ́láhàn Fábíyì tí à ń pè ní GB. èmi náà ni mò ń dágbére fún yín o wípé bọ́jọ́ bá ti ń dálẹ́ o, àjíǹde ara máa jẹ́. ire o. fún ìbéèrè, àfikún tàbí àlàyé ẹ pè tàbí kẹ́ ẹ tẹ àtẹ̀jíṣẹ́ yín ránṣẹ́ sí nọ́mbà yìí 0803 437 5758 0803 437 5758. ẹ lè tẹ̀lé wa lórí àwọn ẹ̀rọ abániṣe lóríṣiríṣi èyí tí à ń pè ní social media. bí ẹ bá ti tẹ orúkọ Mopcare sí yóò gbé wa jáde. àwọn ẹ̀kọ́ ìlera àgbà látọwọ́ Mopcare ó tún wà lórí YouTube náà. àwọn èyí tí ẹ tún lè dà sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín tí ẹ̀yin àti àwọn àgbàlagbà yín àti àwọn ọmọ lè máa gbọ́ lóòrèkóòrè. ẹ kàn tẹ Mopcare sí orí YouTube yín ẹ ó sì rí gbogbo wọn lọ́lọ́kan ọ̀jọ̀kan. ìyẹn àwọn Mopcare Educational series wa ni o. àwọn ènìyàn mi ṣègbè nítorí àìmọ̀kan. a gbọ́dọ̀ dẹ́kun àìmọ̀kan. àìmọ̀kànmọ̀kàn kì í ṣe àwáwí mọ́. ìtọ́jú àwọn àgbà wa ti gbogbo wa ni. Mopcare for the seniors. àwa ni ohùn fún àwọn àgbà wa. mo bẹ̀rù rẹ̀ bẹ́ẹ̀. mo bẹ̀rù àgbà, mo bẹ̀rù àgbà. àìbẹ̀rù àgbà ni ó já